Ǹjẹ́ mo tún kí yín níbi tí ẹ ti ń wò wá jákèjádò àgbáyé. Gbogbo alámọ̀ wípé orin dára, kò sí sẹ́ni tí kò nífẹ̀ẹ́ sórin. Wọ́n bá ti ń lùlù kẹ́kẹ́ kúkú kẹ́kẹ́ kúkú kẹ́kẹ́ lábẹ̀rẹ̀ sí foríjó farajó. Yorùbá ló sì sọ wípé ọwọ́ gẹ́gẹ́ báyìí ní síwájú ijó. Mo kí yín níbi tí ẹ ti ń wò wá jákèjádò àgbáyé. Ayọ̀ ìdùnnú ni ó máa kángun sọ̀dẹ̀ gbogbo wa o. Mo kí yín lórílẹ̀-èdè Amẹ́ríkà, ní Canada, ní UK, níbi yòówù kẹ́ ti máa wò wá. Olúwatóbilọ́ba Fásùgbà lórúkọ mi. Bẹ́mbẹ́yẹ́kẹ́ lẹ̀ ń pè mí lónìí, ẹ tún wò lóní Bẹ́mbẹ́yẹ́kẹ́. Mo wà pẹ̀lú àlejò mi ní dédé àsìkò yìí. Olórin ni wọ́n, ṣùgbọ́n Yorùbá ló ní ẹnu oníkàn láti gbọ́ pọ̀n, ẹnu ọlọ́fàsì láti gbọ́ mùtá. Mo kí yín, ẹ káàbọ̀ lórí ètò. Ẹ ṣeun atọ́kùn. Ẹ ṣeun. Ẹ kí àwọn tó ń wò yín jákèjádò àgbáyé. Orúkọ mi ni Abíọ́dún tí gbogbo èèyàn mọ̀ sí Automated. So olórin ni mí. So ní àwùjọ olórin ni wá. Olórin ní ó dà bẹ́ẹ̀. Ẹ má bínú, ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ láti bí. Kí ni ìbẹ̀rẹ̀ ìgbésí ayé yín? Nínú ìbéèrè yẹn, n tá à ń fẹ́ kẹ́ ẹ sọ ni ọmọbù ní. Báwo lẹ ṣe bẹ̀rẹ̀ láti kékeré? Àwọn ilé ẹ̀kọ́ wo lẹ lọ títí di àsìkò yìí tí ẹ fi wá jẹ́ olórin? Orúkọ mi ni Abíọ́dún Alówólódù. Mo jẹ́ ọmọ ìpínlẹ̀ Ògùn ní ìlú Ìjẹ̀bú-Igbó. Bọ́ ti gbogbo ọjọ́ ayé mi tó pọ̀ jù, ìlú Ìbàdàn mo ti lò èyí tó pọ̀ jù. Ìbàdàn ló Olúyọ̀lé. Ìbàdàn ló Olúyọ̀lé. Ó dà bẹ́ẹ̀. So Ìbàdàn ni mo ti lò gbogbo ọjọ́ mi tó pọ̀ jù. So àárín àwọn òyìnbó mo dẹ̀ tún dàgbà sí because èmi máa ń like láti ṣe eré lórí íńtánẹ́ẹ̀tì. Okay. So ẹni àárín àwọn òyìnbó mo máa ń like láti ṣeré lórí íńtánẹ́ẹ̀tì, láti fi máa fi fóònù ṣeré, láti máa ṣe gbogbo nǹkan báyẹn. So ó wá jẹ́ kí n ní ọ̀pọ̀lọpọ̀ ọ̀rẹ́ tó pọ̀ rẹpẹtẹ. So ibẹ̀ ni wọ́n ti fún mi ní Automated tí mò ń jẹ́. Torí oníṣẹ́ ọwọ́ gan ni mí. Ẹ tún kọ́ṣẹ́ ọwọ́? Mo kọ́ṣẹ́ ọwọ́. Iṣẹ́ wo lẹ kọ́? Oníṣẹ́ ọwọ́ ni mí, àwọn tó ń tún ọkọ̀ ṣe. Wọ́n tún kọ́ ṣe. So ṣé mẹkáníìkì gangan ni àbí panẹ́bítà? Oníṣẹ́ ọwọ́ ni mí, àwọn tó máa ń ṣe náà mọ́tò. Okay, bí ìrùwáyà. Bẹ́ẹ̀ ni. So àwọn òyìnbó tí mo ti máa ń ṣeré yẹn, nígbà tó ń rí pé iṣẹ́ ọwọ́ lọkùnrin yìí ń ṣe, ẹ jẹ́ ká fún ní Automated. Ibi tó ti fún mi ní Automated ni àwọn òyìnbó kan ló fún mi ní Automated. So nígbà tí wọ́n wá fún mi ní Automated yẹn ó ń rélì gan. Kódà gan ẹni bá ń wo bọ́ọ̀lù àfẹsẹ̀gbá dáadáa, ẹ máa gbọ́ Automated lójókòó yìí. Ó dà bẹ́ẹ̀. Ó dà, ẹ ṣeun. Àwọn ilé ẹ̀kọ́ wo lẹ lọ? Mo lọ ilé ẹ̀kọ́. Mo lọ sí ilé ẹ̀kọ́ ní Asaudeen School ní Ìjẹ̀bú-Igbó, Asaudeen School. So mo kàwé 6, mo tún tẹ̀síwájú. Mo lọ sí ilé ẹ̀kọ́ ní Ìjẹ̀bú-Igbó again. Wọ́n ń pe ilé ẹ̀kọ́ yẹn ní Ṣọ̀kún Lúkàlẹ̀. Ẹ̀yìn ìgbà yẹn mo tẹ̀ tó wá ṣe àwọn kọ́ọ̀sì kọ̀ọ̀kan. So ó dà. Kí ló sún yín dé ìdí orin gan? Kì í ṣe pé bóyá mo ní mission láti kọ orin. Tẹ́lẹ̀tẹ́lẹ̀. Kì í ṣe pé bóyá mo ní mission láti kọ orin. Kí ló wá sún yín débẹ̀? Nǹkan tó sún mi dé ìdí orin ni pé mo kàn jí ní ọjọ́ kan ni. So mo dẹ̀ bẹ̀rẹ̀ sí ní kọ orin. Kò tiẹ̀ yé èmi gangan. But ìgbà tí mo bẹ̀rẹ̀ sí ní kọ orin yẹn, mo kàn jókòó sínú ilé mi mo wà lọ́jọ́ yẹn. Mo bẹ̀rẹ̀ sí ní kọrin. Tí n bá ti wá jáde lọ sí ìgboro, àwọn èèyàn ní kí n wá kọrin fáwọn. Tí n bá tún débí, wọ́n á ní wá kọrin fáwọn. Kí ló wá dé? Kí ló dé? Bí mo tún lọ sọ́run, wọ́n á ní wá kọrin fáwọn. Pé àwọn náà kọrin tẹ́lẹ̀ ni. Kò tiẹ̀ yé mi gan. Ohùn mi yẹn tẹ́ bá ti gbóhùn mi, ó ṣáà máa ń dùn mọ́ wọn. Ẹ kọ díẹ̀ nù orin yín. Ẹ kàn kọ bíi láì kan méjì. Ìwọ ìbàjẹ́ olólùfẹ́ mi o, ìwọ ìbàjẹ́ rẹ̀ mi, èmi ìbárí ọlọ́dẹ o, èmi ìbáfẹ́nu kò ọ́,
èmi ìbárí ọlọ́dẹ ìbámu ọmọlé ìyá mi èmi ìbámu ọyọ bí ọtí wáìnì èmi ìbámu ọyọ bí ọtí aládùndùn. ẹ máa nífẹ̀ẹ́ nǹkan bíi ìfẹ́ o. Orin ìfẹ́ ló pọ̀ jù nínú orin mi because mo jẹ́ èèyàn kan tó jẹ́ pé ó máa ń tètè love. Ẹ máa ń tètè yóò fẹ́. Mo tètè máa ń yóò fẹ́ láàrin ọ̀rẹ́. Ṣé wọn kì í fún yín breakfast ṣá? Ṣé wọn ní ìfẹ́ ní àkójá? Ìfẹ́ ní àkójá. So ibi tí orin yẹn ti ń bẹ̀rẹ̀ tó ti bẹ̀rẹ̀ nìyẹn ló wá di pé wọ́n á fún wa ní show ẹ wá ṣe show níbí ẹ wá ṣe show lọ́rùn tó wá di pé àwọn náà wá di ìlú mọ̀ká lónìí. Ó dà irú orin wo gan lẹ̀ ń kọ ní pàtó? Gbogbo orin ni mo máa ń kọ. Mo máa ń kọ orin bíi gospel bíi àwọn orin ìgbàgbọ́. Gospel. Okay. Àwọn orin ìgbàgbọ́ àwọn orin ìmísí àwọn orin tó máa ń kọ́yàn lẹ́kọ̀ọ́. Inspiration tó wà inspirational. Tó máa ń sọ nípa ọjọ́ iwájú. Ara àwọn orin ni ọjọ́ iwájú kan ni mo fẹ́ kọ yìí tó sọ wípé ìwọ ọ̀rẹ́ mi ìsẹ̀yìn o ọjọ́ iwájú rẹ̀ dára o ìwọ ọ̀rẹ́ mi ọ̀dọ́ ọjọ́ iwájú rẹ̀ dára o ọjọ́ iwájú rẹ̀ dára ìwọ ọ̀rẹ́ mi ọ̀dọ́ ọjọ́ iwájú rẹ̀ dára o ó padà bùnìyàn lówó ó padà bùnìyàn lọ́lá ó padà ṣe rere o ọlá rẹ̀ sì máa dára ìwọ ọ̀rẹ́ mi ọ̀dọ́ ọlá rẹ̀ sì máa dára ó padà bùnìyàn lówó ó padà ṣe rere o ọlá rẹ̀ sì máa dára ìwọ ọ̀rẹ́ mi ọ̀dọ́ dákun má bọkàn jẹ́ o ọlá rẹ̀ sì máa dára. Orin yẹn ní mìsí tòótọ́ ó ń sọ fún àwọn èèyàn pé ẹ má rora yín pé o. Ọlá sì máa dára. Ọlá sì máa dára. Àgbẹ̀fọ̀ yẹn kúṣẹ́. Mo tún ní nǹkan náà tí mo fẹ́ kọ. Bí orin ìgbàgbọ́ náà nìyẹn bẹ́ẹ̀ tí bí mẹ́sẹ̀jì náà lórin yẹn. Orin yẹn náà ó ń sọ nípa àwọn tó bá máa ń ronú kọ́ má ronú mọ́ torí ìrònú ó tètè máa ń gé ẹ̀mí èèyàn. Ronú ò dá nǹkan gan. Ọ̀rẹ́ mi má ronú mọ́ o ọ̀rẹ́ mi má ronú mọ́ gbéra ńlẹ̀ kí o gbalé Ọlọ́run lọ kí o lọ yanjú ìṣòro rẹ ìrònú ò dá nǹkan ó ń bayé ẹni jẹ́ ìrònú ò dá nǹkan ń gbé ẹ̀mí kúrú ìrònú ò dá nǹkan ń bayé ẹni jẹ́ o ọ̀rẹ́ mi má ronú mọ́ kí ọjọ́ rẹ lè pẹ́ láyé ọ̀rẹ́ mi má ronú mọ́ o kí ọjọ́ rẹ lè pẹ́ láyé o ìrònú ò dá nǹkan ó ń bayé ẹni jẹ́ ìrònú ò dá nǹkan ń gbé ẹ̀mí kúrú ọ̀rẹ́ mi má ronú mọ́ kí ọjọ́ rẹ lè pẹ́ láyé ọ̀rẹ́ mi má ronú mọ́ o kí ọjọ́ rẹ lè pẹ́ láyé o ọ̀rẹ́ mi gbéra ńlẹ̀ kí ọjọ́ rẹ lè pẹ́ láyé ẹnu rẹ tí ò rí kìkìdá àṣẹ ni agbára ń bẹ lọ́wọ́ rẹ agbára ń bẹ lọ́wọ́ rẹ ẹnu rẹ tí ò rí kìkìdá àṣẹ ni ọ̀rẹ́ mi má ronú mọ́ kí ọjọ́ rẹ lè pẹ́ láyé ọ̀rẹ́ mi gbéra ńlẹ̀ kí o gbalé Ọlọ́run lọ ọ̀rẹ́ mi gbéra ńlẹ̀. Bẹ́ẹ̀ ṣe ń kọ́ yẹn mo rántí orin àwọn bàbá àwọn ìyá wa ní àwọn ìgbà kan ẹ̀gbọ́n àwọn máa ń kọ orin tó nítumọ̀ ju àwọn ọmọ òde òní lọ àwọn orin tó nítumọ̀ náà máa ń kọ bí orin yìí ṣe nítumọ̀ yìí comfort ọmọge mímọ bẹ́ẹ̀ mọ̀ wọ́n so àwọn náà máa ń kọ àwọn orin kan bí àwọn pattern tó jọrú eléyìí tẹ kọ́nsìn tó dẹ̀ ń túmọ̀ sí pé wow ẹ kúṣẹ́ ó dà nípa orin yìí ó ti tó orin mélòó báyìí tẹ́ ti ṣe gan. Àwọn omi tó wà ń ta àti ṣe méjì kan àwọn kan tó ń bọ̀ níwájú. Ó pọ̀ nílẹ̀. Tó ń pọ̀ nílẹ̀ tó ń bọ̀ níwájú. Tó ń bọ̀ báwo sọ omi tó wà nílẹ̀ kò lè tán tí sáà fi kú. Ó dà àmì báwo làwọn èèyàn ṣe lè rí àwọn orin yìí ẹ má bínú kẹ́ tó sọ kí àwọn èèyàn ṣe lè rí
oníbèrè kan, kí ni ìpèníjà tẹ́ ti ní nínú iṣẹ́ yìí? Ìpèníjà tí a ti ní ni pé a nídìí àwọn olùgbọ̀wọ́ tó máa sponsor pé kò rọrùn, kò rọrùn, ìṣúná ni ó ń jẹ́ wàhálà, ètò ìnáwó lóríṣiríṣi. So àwọn ìpèníjà tá a ní jù nìyẹn. Ìpèníjà. So lẹ́yìn yẹn ẹlẹ́ẹ̀kejì ẹni bá fẹ́ rí àwọn àwo wa ó ti wà lọ́jà. a sì máa lọ bẹ̀. Mo fẹ́ ká tún ṣe nǹkan wa pẹ̀lú bẹ́ẹ̀ ṣe sọ pé ìṣúná nìkan ni ó jẹ́ bí ìṣòro tẹ́ ní. Ṣé àwọn bí ìyàwó yín, àwọn òbí yín, àwọn ọ̀rẹ́ yín ṣe ń kọ́wọ́ tì yín lẹ́yìn ṣá? Gbogbo àwọn tún tì wá lẹ́yìn bọ́ ti. Àbáwò gbé kílẹ̀ ń kọ́. Àwọn gbó tí wà ìgbàdà fẹ́ kọ́kọ́ bẹ̀rẹ̀ wọ́n ní iṣẹ́ orin lọ gbé iṣẹ́ orin alágbèlúwọ́ lọ gbé bẹ̀tà wá dúpẹ́ lónìí. Gbogbo àwọn tó sọ pé iṣẹ́ alágbèlú lọ gbé wọ́n tún padà yín wà nísìn. Ẹ mọ̀ pé ara ìpèníjà kò sí iṣẹ́ tí ò ní ìpèníjà, pé iṣẹ́ kan wà láyé tó bá ti jẹ́ pé iṣẹ́ tí owó máa jáde ńbẹ̀. Ẹ mọ̀ pé àwọn àgbàlagbà máa ń sọ pé inú ìgbẹ́ lówó wà. Kò sí iṣẹ́ tí ò ní ẹ̀gbin láyé. Ṣé ìjọ ká lọ síta tí onílù tẹ́ jà tẹ́ ṣe gbogbo ẹ̀? Ìyẹn number one. Ẹlẹ́ẹ̀kejì ni pé kò sí iṣẹ́ tí ò ní àtakò. Àdúrà la máa gbà pé kí Ọlọ́run kó kó wa yọ lọ́wọ́ àwọn ọ̀tá wa. Ẹni bá torí ọ̀tá kan tó kò ní Abẹ́òkúta tó gba Ìbàdàn lọ, ibo ni ọ̀tá ò sí? Gbogbo Ìbàdàn gbogbo Oǹdó lọ, ibo ni ọ̀tá ò sí? Àdúrà la máa fi ṣẹ́gun wọn. So bí àárín yẹn ṣe. Ẹ máa ń lọ sí àwọn ṣóò wọ́n máa ń pè yín sí? A máa ń lọ ṣóò, tó bá pè wá á kọrin á ṣeré lóríṣiríṣi báyìí tó dẹ̀ pé á múnú wọn dùn. Irú orin tó bá bá ibi tá a bá lọ, wọ́n bá pè wá ṣọ́ọ̀ṣì, orin tó bá bá ṣọ́ọ̀ṣì mi láàfọ̀. Ẹ ní àwọn báǹdì? Láwọn báǹdì tá a máa ń lò. Ẹ ní wọn? A ní báǹdì. Àdá bó bá jẹ́ bẹ́ẹ̀. Bàbá ní ṣóò ń bí lálẹ́ ní tá a bá ti pè wọn ojú máa pé. Ìgbẹ́lẹ̀ máa set. Ẹ wá ń sọ ibi táwọn èèyàn ti lè rí àwọn rẹ́kọ̀dù yín, àwọn orin yẹn. Ó ti wà ní ọjà lóríṣiríṣi. Bí kò tíì sí ní ó máa tó wà nílùú Abẹ́òkúta ń bíbá ìbọn tí wọ́n bá lọ sí Kétu, ó wà ní Kétu, ọjà Kétu níbi gáréjì yẹn ó wà ń bẹ̀. Tí wọ́n bá dé Mòwe, ó ń bẹ Mòwe, ó dẹ̀ tó wà ní Ìbàdàn náà. Kò tíì sí l'Abẹ́òkúta, ó máa dé Abẹ́òkúta láìpẹ́ láì jìnnà. Ó dà, máa fẹ́ kẹ́ ẹ tiẹ̀ fi nọ́mbà yín síta bẹ́ẹ̀ bá fẹ́. Mo ìtún ní orin kékeré kan tí mo tún fẹ́ kọ ní. Ẹ̀kan rárá sáré yàn torí ẹ gbọ́dọ̀ fún gbogbo ẹ̀ náà. Sẹ́gun ẹ wá ti fún da gbogbo ẹ̀ lẹ́ẹ̀fún kò ní dáa ni. Ọ̀yá ẹja gbọ́. Ọ̀yá orin tẹ́ fẹ́ kọ yẹn. Orin yẹn lọ báyìí ni pé. Ìwọ ọ̀rẹ́ mi tẹ́tí gbọ́ o, ìwọ ọ̀rẹ́ mi tẹ́tí gbọ́, ìwọ ọ̀rẹ́ mi tẹ́tí gbọ́ o, bó o bá ti bówó ńlé, ó ṣiṣẹ́ kárakára, bó o bá ti bọ́lá ńlé, ó ṣiṣẹ́ kárakára o, ọ̀pọ̀ olówó tí o rí wọ́n ṣiṣẹ́ kárakára, ṣùgbọ́n àwọn ọmọ ajẹbọ́tà wọ́n bọ́lá ńlé ni o, ọ̀pọ̀ olówó tí o rí tó bá kẹnu bọ̀rọ̀ ẹnu yóò ọ̀pọ̀ ọlọ́lá tí ò rí tí wọ́n bá kẹnu bọ̀rọ̀ ẹnu yóò ìwọ ọ̀rẹ́ mi tẹ́tí gbọ́, bó o bá ti bọ́lá ńlé ó ṣiṣẹ́ kárakára ni o. Ó ní ẹsẹ̀ lọ. Àwọn ni mo sábà rí pé tí ẹ bá ti fẹ́ kọrin ìkìlọ̀ tàbí àmọ̀ràn tàbí orin pé ẹ fẹ́ gbàyàn níyànjú, ó máa ń bẹ̀rẹ̀ pẹ̀lú ìwọ ọ̀rẹ́ mi. Ṣé rí àwọn orin wa tí à ń kọ jù orin olólùfẹ́ ni. Orin olólùfẹ́ ni. Nínú orin ìkìlọ̀ gbọ́dọ̀ wà nínú orin, ìbáwí gbọ́dọ̀ wà nínú orin. Ṣé nǹkan tí mo sọ yé yín? Àwọn orin téèyàn á gbọ́ bí ẹni tó ń ronú ni tó bá gbọ́ àwọn mẹ́sẹ̀jì yẹn á tètè yanjú ìṣòro ara rẹ̀. Bó jẹ́ pé kó tètè gbéra lẹ̀ mo lọ bì kan kó lọ yanjú ìṣòro ara rẹ̀, kì í ṣe pé ó máa sùn kalẹ̀ tí ó máa ronú yẹn tí ìrònú yẹn wá pamọ́ sí ibi tó bá sùn. So àwọn orin wa àwọn orin tó kọ́yàn lẹ́kọ̀ọ́ ni àwa ẹ̀kọ́ ọ̀ṣàdé gbé orin kalẹ̀. Orin tó bá ti ní àpọ̀n pọ́ìntì bẹ́ẹ̀. Orin tẹ́ ń kọ ẹ̀gán ṣé gospel la fẹ́ pè ní àbí. Mẹ́sẹ̀jì ni orin yẹn. Ó máa ní
láti pass message ní gbogbo orin, kò sórin tí ò ní láti pass message. Ó wá lè jẹ́ message kí message burúkú, ṣùgbọ́n eléyìí a mọ̀ pé à ń kẹ́kọ̀ọ́ nínú ẹ̀. Irú orin wo gan ni? Ṣé gospel ni? Ṣé ìjùjú nìyẹn? Èyí tí mo kọ́ nísìnyẹn. Ó dà ẹ dárúkọ yín lẹ́ẹ̀kan sí kẹ́ ẹ pé nọ́mbà yín kẹ́ ẹ sì gba àwọn èèyàn náà níyànjú pápá àwọn tí wọ́n jẹ́ olórin. Orúkọ mi ni Abíọ́dún tí gbogbo èèyàn mọ̀ sí Automated. Mo gba gbogbo àwọn olórin níyànjú, ẹ jẹ́ ká máa kọ orin tó kọ́yàn ní ẹ̀kọ́, orin tó jẹ́ pé ká má kọ orin ìsìn, ká máa rántí pé orin tá a bá ń kọ orin ọjọ́ iwájú là ń kọ. Torí ọmọ tí wọn ò tí ì bí ó sì ń padà bọ̀ lẹ́yìn wa ọ̀la wa gbọ́ orin. Nǹkan tí a bá dẹ̀ ṣe ní ìsìn òun ni ògo wa, òun dẹ̀ ní ọjọ́ iwájú wa. Àwa tí à ń kọrin ká make sure pé orin tá à ń kọ àwọn èèyàn á gbọ́ létí, wọ́n á rí ẹ̀kọ́ kọ́ ń bẹ̀, àbí á gbàyàn mọ̀ràn. Ẹni tí ó ń ronú kò ní lè ronú mọ́, àbí ẹni tí ó rò pé báwo ló ń ṣe lè yanjú ìṣòro òun tó bá gbọ́ àwọn orin yẹn inú á dùn, ara wálẹ̀. So orúkọ mi ni Abíọ́dún tí gbogbo èèyàn mọ̀ sí Automated. Nọ́mbà ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ẹni bá ní nǹkan àbí kejì tó bá fẹ́ béèrè lọ́wọ́ mi, nọ́mbà náà ni 081 35 33 69 65. Tó ẹ ṣeun o, kò ní jù báyìí lọ lórí ètò. Olúwatóbilọ́ba Fásùgbà ló kọ mi. Bẹ́ńbẹ́yẹ́kẹ́ lẹ̀ ń pè mí lónìí, mọ̀ pé tí ń wò lónìí Bẹ́ńbẹ́yẹ́kẹ́. Ẹ má gbàgbé Àlàní Nightingale lórí YouTube. Orin wọn tí wọ́n pè ní Ojúlọ̀rọ̀ wà, orin yẹn jáde lóṣù kejì ọdún yìí náà ni. Ojúlọ̀rọ̀ wà, àwọn orin wọn tuntun tó ti ń jáde sẹ́yìn náà wà àtàwọn míì tó tún ṣì ń bọ̀. Ẹ lọ wò, ẹ subscribe, kẹ́ dẹ̀ share fáwọn ẹlòmíì, ẹ comment section. Tèmi tí ń tòótọ́, ẹ̀yin lè yẹn wà wá lè yẹn béèyàn bá jẹ́ tẹni kì í wù kàn ní ẹni. Ẹ máa wò kẹ́ máa share fáwọn ẹlòmíì lóní Bẹ́ńbẹ́yẹ́kẹ́. Ṣetán láti mú àfojúsùn ọlọ́jọ́ pípẹ́ rẹ ṣẹ. Bí ọ̀wọ́n gógó àti àìtó oúnjẹ ṣe ń bá àwọn èèyàn fínra. Ṣiṣẹ́ àgbẹ̀. Kódà bó o jálákọ̀wé tàbí ń gbé lókè òkun. Eastern Homes and Properties ṣàgbékalẹ̀ Flourish Estate. Ìkànnà Balógun tí kò jìnnà sí Gateway Polytechnic. Ṣàpàdé 15-minute drive ni. Eastnat ṣètò àǹfààní aláìlẹ́gbẹ́ fún ogún ènìyàn tó bá kọ́kọ́ sanwó lẹ̀ tiwọn. Ló bá gba 10 kg kóró àgbàdo fún éka kan lọ́fẹ̀ẹ́. Tàbí 20 bundles igi ẹ̀gẹ́ fún éka kan lọ́fẹ̀ẹ́. Tàbí 500 igi ọ̀gẹ̀dẹ̀ tí o máa gbìn fún éka kan lọ́fẹ̀ẹ́. Ní èyí tó o bá fẹ́ nínú ẹ̀. Ẹ má gbàgbé pé àǹfààní yìí wà fún ogún ènìyàn tó bá kọ́kọ́ sanwó lẹ̀. 3 million naira ní éka kan. Ilẹ̀ oko Eastern Homes and Properties tún wà ní Ìtorí, Ọbáfẹ́ àti Orílẹ̀ Òkò. Bí o bá fẹ́ dáko tí kò sì sí ààyè fún ọ láti mójútó, ìlànà àti àsọyé wà tó sì máa rówó látòrí ilẹ̀ tó bá rà. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ẹ pè 08104441104 tàbí 0912985960. Gbé ìgbésẹ̀ lónìí kí àsìkò òjò tó ń bọ̀ yìí má fò ọ́ ru. Iṣẹ́ àgbẹ̀ iṣẹ́ ilé wa, ẹni òṣìṣẹ́ a máa jalè. Eastern Homes and Properties, real estate tó fà kọyọ, wọ́n talẹ̀ ralẹ̀ lóríṣiríṣi. Eastern Limited, you are too much o. Ẹni bá mọ̀nà ló yẹ ká tẹ̀lé kó lè fi wá mọ̀nà. Eastern lónìí industrial land ó ń bẹ níbí. Bẹ́ẹ̀ fẹ́ ṣe commercial farming ẹ má bọ̀ wá. Àní bẹ́ẹ̀ fẹ́ ralẹ̀ láti ṣe real estate. Àbò fẹ́ nímọ̀ nípa bọ́ tí í ṣe. Ìrọ̀rùn ló bá dé nílé iṣẹ́ tiwa. Eastern Homes and Properties ó táwọn yọ ẹjọ́. Ilẹ̀ fún ilé gbígbé ń bẹ lọ́pọ̀ yanturu. Bẹ́ẹ̀ bá wà dòwò pọ̀ pẹ̀lú ìfọkànbalẹ̀ ní. Torí agbóhùntẹ̀jọba àtúnjọ lóòótọ́. Torí náà let's build future through real estate. Jẹ́ngbọ́ Eastern Homes and Properties. Real estate tó fà kọyọ. Wọ́n talẹ̀ ralẹ̀ lóríṣiríṣi. Tó jójúlówó. Eastern Limited, you are too much o. Ẹ̀yin èèyàn mi nílé lóko àti ní gbogbo ibikíbi tí ẹ bá ti ń gbọ́ mi. Tó bá jẹ́ àárọ̀ lẹ́wà ẹ káàárọ̀, tó bá jọ̀sán lẹ́wà ẹ káàsán, tó bá dé jáṣálẹ́ lẹ́wà ẹ káalẹ́. Mo mú ìròyìn ayọ̀ kan wá fún yín ni o nípa Bẹ́ńbẹ́yẹ́kẹ́ TV. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ máa bá mi wò ó. Ẹ wo ó ní lèmi náà máa ń wò ó. Ṣẹ́rí tí n bá ti ń wò mo máa ń gbàgbé ìrònú. Mo tiẹ̀ máa ń gbàgbé pé bóyá mo jókòó ni tàbí á mo sùn tàbí á mo dúró. Tí ẹ̀yin náà bá ti ń wò ẹ máa rí ọgbọ́n kan tàbí méjì kan níbẹ̀. Ẹ máa ṣe kí ni? Ẹ máa tẹ̀ sójú ẹ̀ kẹ̀dẹ̀ máa wò ó.
God bless you. Bembeyeke TV. Chigo.